lórí ọ̀rọ̀ Iyawo Tinubu. So I will only want to let you know what I have said before earlier about Tinubu and his wife or her wife, whatever. Mi ò ní kẹ́ ẹ má bú mi, as I always said. Ẹ lè bú mi, I don't care. Sórí ìjọba Tinubu, this is what they are planning for you. Wọ́n fẹ́ sọ gbogbo yín di olórí burúkú pátápátá. Tó bá sọ yín di olórí burúkú tán, Tinubu fẹ́ lè ní kí gbogbo Nàìjíríà wá máa fọ aṣọ ilé àwọn, because they want to render all the citizens of Nigeria useless. Then àti òun àti àwọn kàbáàní wọn wọ́n wá jọba lé yín lórí. Àbí kí lẹni tí ó ń ta àkàrà, kúlíkúlí àti ẹ̀pà àti sun àgbàdo lójú títì, kí ló fẹ́ ṣe fún ẹni tó jẹ́ pé is a barrister, is a lawyer, is a banker? Kí ló fẹ́ ṣe fún wọn? They want to silence your morale. They want to silence your brain. They want to silence everything you can use to fight them in the future. And that is the government of APC. They want to silence your power. They want to silence your voice. They don't want even you kò ní memory of that why pákàrà ló ń tà, kí ló fẹ́ ní memory? O lè mú tó ń pè ní law Nigeria ni. You will know. Tó bá ń ta kúlíkúlí kiri, ṣé o lè mọ nǹkan tí law Nigeria ń sọ? Tó bá ń tẹ ẹ̀pà kiri lójú títì, ìwọ tó ti tẹ̀pà látàárọ̀ tó ń sá kiri lórí pópó tó ń tẹ̀lé mọ́tò tó ń sá kiri lọ́tọ̀, ṣé o lè mọ tí law ṣe Nigeria? That is why they are giving you that advice. They said they don't borrow you the money, but they give you as a grant. Owó tó jí owó ti èmi àti tiyín. Níbo ló ti rí owó? Tí kì bá ń ṣe Nàìjíríà yìí náà ni wọ́n ti kó. I have told you, you don't need to bring lawyer to me. All you need to do, send your police, send your army, let them shoot me. I will die and go. But this truth, I continue saying it. Ìbá wa kú, àjọ máa pàdé lẹ́sẹ̀ Kristi. Ibẹ̀ lọ̀rọ̀ ti ṣe sọ. Adájọ́ Nàìjíríà APC ni. Lọ́yà Nàìjíríà APC ni. Gbogbo ẹni tó bá yẹ kó gbé ẹ̀bí fún náà ló máa gbẹ́bí fún. There was a land. Ọmọ kan wá bá mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní Ìpàjà yẹn. Bàbá bàbá ti ralẹ̀ láti 27 years ago. Bàbá dẹ̀ ti ń gbébẹ̀ tó ti kọ́ ilé síbẹ̀. Àwọn kan dẹ̀ lọ sí Aláùsá, wọ́n dẹ̀ lọ change gbogbo orúkọ, wọ́n change everything, wọ́n dẹ̀ wá, wọ́n bá láwọn làwọn nílẹ̀. Just one plot of land. Ìjọba APC lórí yẹn o. Òun ló ṣe fún wa lówó ròǹdà yẹn ní November ọdún tó kọjá 2025. Mi ò lè gbàgbé memory yẹn nínú ayé mi. Ilẹ̀ tí kì í ṣe acquisition land tá ti wà ń bẹ̀, àwọn kan ti wà ń bẹ̀ 40 years, àwọn kan ti wà ń bẹ̀ 35 years, àwọn kan ti wà ń bẹ̀ 50, 60 years. Ẹlòmíì nǹkan ti gbé ń bẹ̀ tó tún ti ta ilé tó pé lọ́wọ́ àwọn èèyàn làwa ti ra ilé tiwa, a dẹ̀ fọ́ ilé yẹn. Mo dẹ̀ kọ́ church sí 1-story building, church wà nísàlẹ̀ and gbé lókè, and I have a penthouse. Wọ́n dẹ̀ dé lọ́jọ́ kan, wọ́n ní it's an acquisition land. Wọ́n dẹ̀ gba ilẹ̀ yẹn, ìjọba Tinubu lórí yẹn. Wọ́n fọ́ gbogbo ibẹ̀, wọ́n flat everywhere. Ṣùgbọ́n wọ́n fi ilẹ̀ àwọn kan sílẹ̀ o tí mi ò ní lè dárúkọ wọn, because they were close to me, and wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó strong nínú Òwòrò gan, tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wọn, wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ọba Òwòrò ń bẹ̀. Wọ́n fi ilé wọn sílẹ̀ ń bẹ̀. Àwọn ilé tí ẹ fi sílẹ̀ lówòrò yẹn, níbi tẹ́ ẹ ti fọ́ ilé yẹn, is it not an acquisition house? Is it not an acquisition land? Ìjọba APC, ohun tí Tinubu àti ìyàwó ẹ̀ fẹ́ fi Nigerians ṣe, tó fẹ́ fi Èkó ṣe, òun lẹ́rí yẹn. They want to silence you. They don't want you to know anything. They want to make sure that your brain is gone. Wọ́n fẹ́ fi ìyà pa yín lórí débi pé
ẹ̀yin kò ní rójú ráyè tiwọn, àwọn dẹ̀ ń ṣe fàájì nígbà téèyàn ń sọ fún yín pé kẹ́ lọ máa ta kúlíkúlí, kẹ́ máa tẹ̀pà, kẹ́ dẹ̀ máa yan àgbàdo ìbéèní. Ṣẹ́ni yẹn wá good fún yín? Ṣẹ́ni yẹn wá what is good for you? Àwọn ọmọ wọn dẹ̀ ń travel everyday, àwọn ọmọ yẹn ń ṣe ohun tó wù wọ́n. Ṣáwọn ọmọ yín wọn ò lè ta kúlíkúlí náà ni? Ìyàwó Tinubu, first lady, ṣáwọn ọmọ yín náà wọn ò lè ta àgbàdo kí wọ́n dẹ̀ máa tàkàrà? Ṣebí bó ṣe bí wọn náà lọ ṣe bí àwa? Kò possible. If you cannot help them, don't give them that advice. The advice you are giving them is not even from your mind. It's to destroy their life and destroy their future. Ṣó wákàrà ṣó ṣe rọmọ lọ́lẹ́wé? Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ti fúlù gan o. Ṣé owó kúlíkúlí ṣe rọmọ lọ́lẹ́wé? Ọmọ iye owó tí wọ́n ń san ní Bangkok yìí sí. Ọmọ iye owó tó ń san Bangkok. It is 7 million per year. Mercy and surgery. For mercy and surgery. Ṣé wọ́n yóò tán sọ bẹ́ẹ̀? Ohun tá à ń sọ náà nìyẹn. Epo dísù tá a fi sínú mẹ̀kánù ń ta ló ti tán yẹn. Kò sí iná, kò sí kankan. Òun ló ti kú torí tó kú yẹn tí kò fi síná mọ́ yẹn. Ìyẹn ò dé ní kí n má ṣe fídíò máa ṣe parí. Irú Nàìjíríà tí wọ́n ń wá fún yín nìyẹn. Níbi tí àwọn ń gbé, tọmọ Tinubu ń gbé, tí ìyàwó Tinubu ń gbé, tí Tinubu ń gbé, iná ò lè lọ fún ìṣẹ́jú kan bẹ́ẹ̀. Owó ta lẹ fi ń ṣe? Ṣèbí owó wa náà ni? Owó Nàìjíríà ni náà, and we are Nigerians. Why are you telling people to go and sell àkàrà? Ṣé owó àkàrà tó rán ọmọ lọ́lẹ́wé? Ṣé owó àkàrà ṣé tó rán ọmọ lọ́lẹ́wé? Àwa náà rán wọn lọ sí invest in Bangkok o. I pay 7 million in a year. Kò tún kúnwó àwọn nǹkan kan o. For mercy and surgery. Ṣẹ́ni tí kò ní owó ṣó lè rán ọmọ lọ sí iléèwé? Ṣówó àkàrà? Ìwọ náà jókòó, ìwọ tẹ́jọ́ tí òun bá obìnrin yìí gbà, ọ ti ba ayé ẹ̀ jẹ́, tó ń bá wọn gbà bẹ́ẹ̀ bí gbogbo ọtí. Àwọn ará bíi ti balẹ̀ ayé ẹ̀ jẹ́. Ṣówó àkàrà, owó kúlíkúlí àti owó kí ló ti ń porúkọ ẹ̀? Kó máa ta àgbàdo, kó máa yan, ṣó tó rán ọmọ lọ́lẹ́wé ní Nàìjíríà? From primary school to secondary school of my children, they went to private schools. Nígbà tí Nàìjíríà ti bàjẹ́, èmi dẹ̀ kọ́ ni mo bàjẹ́, àwọn ló bàjẹ́. Because private school, public school cannot, cannot offer us what we need. Wọn ò lè offer àwọn ọmọ yẹn lóhun tí wọn kò dàbí public school ìgbà kan. Nítorí pé public school làwa lọ títà fi dàgbà, a dẹ̀ ṣàṣeyọrí. Àwọn Tinubu ti bà dúdú ẹ̀ jẹ́. Ẹ gbọ́dọ̀ gbà. Ọ̀rọ̀ yín kọjá àkàrà. Tẹ́ ẹ bá fẹ́ ṣoríire, ẹ jẹ́ ká gbà wípé ayé àwọn kan ti bàjẹ́, ṣó wá jẹ́ ká ayé àwọn ọmọ yín náà bàjẹ́. They want all your generation to destroy. That is why they advise you to go and sell àkàrà, ẹ̀pà, kúlíkúlí. It is well. Tó bá jẹ́ ohun tó fẹ́ náà nìyẹn, continue. But that is not my own portion. As I am talking, tí mo lè sọ, àwọn ọmọ mi náà, they will come out to say something in the future. And that is what I want for them. Thank you. Share the video. Ẹjọ́ dọ́dọ̀ wọn. Wọ́n fẹ́ balẹ̀ ayé yín jẹ́ ni o. Wọ́n fẹ́ sọ yín di ẹni tí ẹ pé kò ní lè sọ̀rọ̀ mọ́. Ẹ jẹ́ pé tó bá ti sọ bí báyìí, nǹkan tó sọ náà lè máa tẹ̀lé. Ìyẹn lè wọ́n pín 20,000 fún yín, 10,000. Share the video and follow me on my Facebook. Love Baba Confirm JP. Prayer link. God bless you.